Súpúrájí. Súpú Agbájé. Ìmíràn mọ́ lọ́jà. Ó ti torí pé ó gbaṣẹ́ ìjọba. Ó fẹ́ mọ̀ sí bákanbákan. Ó gbọ́jà lọ́wọ́ àwọn ọmọ. Ó fẹ́ jàpá. Don kò rí bẹ́ẹ̀ Don kò rí bẹ́ẹ̀ Don. Àgbà ọ̀gbẹ́ dẹ́nu ẹ̀dá kẹjọ. Irú ẹ̀ ò ní wáyé mọ́. Kò ní wáyé Don ẹjọ́ ẹ ṣàánú mi Don. Ó ní ṣerú ẹ̀ mọ́ nínú ayé ẹ̀. Ìwọ ò ní ṣerú ẹ̀ mọ́. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Bastard. Ìwọ Dọ́rẹ́jọ́ tí mo tún gbẹ́kẹ̀lé tí mo rò pé mo réèyàn fẹ̀yìntì ó lọ pàdé àpòpọ̀ pẹ̀lú lórí burúkú tó lọ yìí ẹ fẹ́ gbé ọjà tèmi ẹ fẹ́ gbé ráyè ẹ mọ̀ yí pé ojú tó lé ojú tó kò ní mí kò síbi tí n ò rí o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹ̀yin yòókù ṣe ti ráyè àwọn ọ̀dàlẹ̀ ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá dánrú ẹ̀ wò nínú yín ikú ni o kì í ṣe àrùn o ikú ni lọ́dọ̀ èmi mátẹ̀ o kì í ṣàrùn o. ọmọdé ò ní pẹkun ọmọdé ò ní sun ẹkùn oògùn ni wọ́n bá wẹkùn ṣe bẹ́ẹ̀ ni oògùn náà bá wẹkùn ṣe o. báwo ló ṣe ń ṣe báyìí ó dẹ̀ ní o ti ń lọ má lọ bó tó bá lọ́wọ́ náà ló máa padà wá o torí tọkọ ìyàwó tó bá ròkun tó bá rọ̀ṣà èbúté ọkọ ẹ̀ náà ló máa padà sí àti pé ìgbà tó bá padà wá gan máa jẹ́ kó yé ẹ pé ọkọ ni mi ò kì í ṣe ọkọ bẹ́ẹ̀ náà ni mi ìdẹ̀ kì í ṣe ọkọ. pẹ̀lẹ́ o Mr. ọkọ ẹnu ló níbi ìtajà kara ó tiẹ̀ dá anyway ó ṣì nìkan ó lẹ́nu kò ní burú títí fọlọ́rin kó má ní léèsì ọ̀fun òde lè du kọ̀ǹdọ́tọ̀ títí kó má lè ṣe ọ̀pọ̀ ọ̀sán ọ̀fọ́gà ẹ̀ ó ṣì rí kan mú náà wo èyí tó fura wọlé yìí sìn sọ pé ó ti lọ èmi ti lọ nìyẹn o. níbo ló lọ. ọmọ abẹ́rẹ́ láàmì ni. ìlú báwo ló ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ṣe máa ń dún máa bá mi láì ṣé torí mi ò lówó lọ́wọ́ owó tó sọ ẹ ti pọ̀ jù náà àbí kí wà lé lẹ́ẹ̀ báyìí torí Ọlọ́run ìwọ nípa máa bá mi láyàwó mi ìwọ Ọlọ́run tó bá tètè dá mi lóhùn tó máa bá mi láyàwó mi àbí kí ni gbogbo ilé ìbáyìí torí Ọlọ́run. Bébí nǹkan tí mo mí ni pé èmi náà ti try wo mí dáadáa náà ó ní ìdówó láti tọ́jú mi wo mí náà mo ti try yóò dúró sí Sùúrùlérè mọ́ Ọlọ́run ṣògo láyé wà ń sìn. Ọlọ́run ṣògo tó sọ yẹn náà tó bá ní sùúrù pẹ̀lú mi a máa kọ́ mansions Ọlọ́run ṣògo kò sí mọ́tò tá a nira wọ́n tó ṣe ń sọ̀rọ̀ yìí ó ti ń jọ pé kíní ti fẹ́ máa sú ẹ má jẹ́ kó sú ẹ náà. Ìrètí pípẹ́ ó máa ń fàrẹ̀wẹ̀sì ọkùnrin Ọlọ́run ṣògo ẹ̀gbọ́n ó la fẹ́ débẹ̀. a ti fẹ́ wà bẹ́ẹ̀ a ti fẹ́ wà kí ṣo fẹ́ fi mí sílẹ̀ ni. bẹ́ẹ̀ tó ṣe ń ṣe báyìí náà with time just more time gbogbo nǹkan tó ń sọ yìí everything ló sọ̀rọ̀ ni. mo ti try anyway ṣá omi ò mí ní ẹ̀bẹ̀ yẹn ló fẹ́ kó fi òwe yẹn. Kí ló tún ṣe ẹ́ bíbí? Kò sí nǹkan kan mo fẹ́ sọ̀rọ̀ kan ní tẹ́lẹ̀ bọ̀ máa wọ̀n jù. Ṣé tówó tí mo promise ẹ? No, mi ò béèrè owó lọ́wọ́ ẹ o. Máa bẹ́ẹ̀ send ẹ̀. No, má send owó sí mo wá, okay. Máa bẹ́ẹ̀ send ṣe bí mo promise ẹ. Promise is a debt na máa send ẹ̀ sí náà. Mi mo promise. Máa send ẹ. Máa bẹ́ẹ̀ send ẹ̀ tó promise ẹ na promise ẹ. Kò ṣe èmi fẹ́ sọ tẹ́lẹ̀ bí a fún mi fáì. Mo bóyá kó má wọ̀ ní fáì. Mo ò gbọ́ dáadáa. Mo má wọ̀ ní. Máa send ẹ. Mate,
Irú àlejò wo ló dé mi tó lè wọlé tó dúró síwájú ìta? Àríbídésí o. Àríbídésí. Mo ń dá ẹ lóhùn. Bó sì idẹ tó wà lọ́wọ́ rẹ̀ ńkọ́. Bó sì idẹ tó wà lọ́wọ́ ẹ ni mo wá gbà. Má tẹ̀. Ìwọ fúnra ẹ mọ̀ pé kò sí pósí idẹ lọ́wọ́ mi. Ó ṣàmọ̀ pọ̀wọ́ rẹ̀ wa ló wà, mo ti sọ fún ẹ. Ọwọ́ rẹ̀ wa ni pósí idẹ wà. Ṣé pósí idẹ ló wá béèrè àbí kò tiẹ̀ wọlé kí n ṣe ẹ́ lálejò? Ó wọlé jẹ́ kí n ṣe ẹ́ lálejò jàre. For the last time. Àríbídésí. Pósí idẹ tó wà lọ́wọ́ ẹ ni mo wá gbà. Dúró, ọ̀rọ̀ yìí ti ń jọ nǹkan mi o. Mo sọ fún ẹ pé kò sí pósí idẹ lọ́wọ́ mi, ó mọ́wọ́ ẹni tó wà náà. Ó ṣàmọ̀ pé mi àti ẹni jíjọ gbé lọ. Àmọ́ kíní ọwọ́ Gbàdàmọ́sí ló wà, mo ti sọ fún ẹ, kò sí lọ́wọ́ mi náà. Ẹ̀yin boys, ó ní kò sí pósí idẹ lọ́wọ́ o. Bàtẹ̀, ẹ wo, ṣó wá ń lọ. Má tẹ̀. Akọni. Ọmọ ọ̀gá ní ìsìn. Sasha. Wọnú ilé yẹn. Ẹ túra tó kéde lẹ̀. Ilé kó wọnú ilé kó túlé. Wo ọ̀rẹ́ wa wo àwọn boys wo wá bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ náà. Tá bá pa gbé apáró, bá pa àlùkò àpọ̀sùn. Bàbá po odídẹrẹ́ àpèlú kẹfún. Wo wá bó dídẹrẹ́ sọ̀rọ̀ jàre ege wo ni odídẹrẹ́. Ṣàrò bí a mọ́ abẹ́ ṣeré báyìí. Gbàdàmọ́sí o. Gbàdàmọ́sí. Ìlú àláwò lélẹ̀. Má tẹ̀. Alákọ̀ o. Bẹ́ẹ̀ni. Má tẹ̀. Orúkọ mi ń kìlọ̀ fún ọ pé kó má tẹ̀. Tó bá tẹ̀ abẹ ni yóò bẹ̀ lẹ́sẹ̀. Ẹlẹ́kọ̀ọ́rùn polówó fún ọsẹ̀. Ó di dandan kó rà ń bẹ̀. Ọmọ kékeré mọ̀ polówó tójú àgbà rí tójú àgbà fi jì. Ọ̀gbẹ̀rì mọ̀ báwo ṣòro ṣe. Irú àlá wo lélẹ̀? Àlá nínú àlá. Àlá ilé àlá kìlọ̀ ni. Dájúdájú má tẹ̀tí ń kalẹ̀ kó lé mi ni. Ó ti ń kàn. Dádì kí ló ṣe yín? Mo gbáriwo yín nulẹ̀. Kò sí nǹkan kan, jókòó. Dádì, ṣe sọ pé ẹ wà òkè? I'm very very okay. Ariwo yẹn pọ̀ ni. Fọkànbalẹ̀, mo wà òkè. Sórí wọn ní pópẹ́ bóyá ọmọdé òní á dàgbà lọ́la. Àfi tó bá ṣọkú, àdètúpẹ́ ìwọ ò ṣọkú. Àgbàdẹ̀ ti kàn ẹ́ nìyẹn. Gbogbo ohun tó ṣẹlẹ̀ ó fi hàn pé àgbà ti kàn ẹ́. Sórí ní tá a bá wá ń ṣe, tá a bá lè fi hàn ọmọ tá a bí kì í ṣe nǹkan. Ní tí mo fẹ́ fi hàn ẹ́, má bẹ̀rù, má fòyà, ire ni, ayọ̀ ti dé. Fọkànbalẹ̀, fọkànbalẹ̀. Fọlọ́run ṣọ́. Fọkànbalẹ̀. Lọ sínú yàrá mi. Ní abẹ́ bẹ́ẹ̀dì mi tó bá sùn dáadáa, lọ́wọ́ òkè báyìí lábẹ́ wàá rí pósí kan gbé wá. Mo ti sọ fún ẹ o pé kó o fọkànbalẹ̀, pé kó o má bẹ̀rù, kó o má fòyà, fọlọ́run ṣọ́. Ire ni, lọ gbé pósí náà wá. Dádì, pósí. Ṣùgbọ́n ọjọ́ ń lọ gbé pósí wá. Ó yé mi, ò ní kú o. Ó yá lọ gbé pósí wá.
Okay. Calm down. It's car. Sit. Fọkànbalẹ̀. Sórí ìgbà tó lọ lẹ́ẹ̀kan mo sọ fún ẹ pé o ti di àgbà. O ti kú ọlọ́mọdé. Ṣó wá rí n tó gbé yìí? N tí n bá ní o ṣe dáadáa. O ní ogun kú, o ní ogun àrùn. Tó o bá ti ṣe nǹkan tí mo fẹ́ kó o ṣe, kò sí wàhálà. Ó yá, pẹ̀lẹ́. Màá ṣe ń sìn tó bá wà nú ẹ̀ kó o mu. Tí n bá ti ní o ṣe, kó o ṣe. Màá pè á dẹ̀ jẹ́. Pósí Takada o, Pósí Takada o, Pósí Takada o. Ẹ̀yin tó láyé mo pè yín o, ẹjọ́ ó ṣí. Wọ́n nítorí ìgbà bẹ́rẹ́ báyìí wọ́n ló dè wọ̀ wọn ò gbọ́dọ̀ kọ́ òun aṣọ. Ìgbà kọ̀ọ̀kan pọ́rọ́mù ò gbọ́dọ̀ kọ́ òun odò. Ó dè wọ̀ ẹ̀yin tó láyé ẹ̀jẹ̀ ó ṣí. Tí n bá ti pè ọ́ Pósí Takada lẹ́ẹ̀kan bó bá ti ṣí kó di ṣíṣí. Pósí Takada o ṣí. Ó yá mú Takada tó wà nù. Mú kíní yẹn mú tètè mú pẹ̀lẹ́ ó yá mú pápápá. Mo dání sórí n tó mú dání tó o bá fi lè ṣí tí nǹkan tó kọ sínú ẹ̀ tó o bá fi rí ka àṣírí agbára ayé tágbára ẹnìkan kan ò fi lè ka ẹ òun rèé o fúnpọ̀ tiẹ̀ mú dání odò ìṣàlọ́tọ̀ ó yá ṣí. Èèwọ̀ Pósí Takada mo bẹ́ẹ̀ pé tá a bá ti ṣí Takada yìí kí nǹkan tó wà nú ẹ̀ ṣe ṣíṣe ṣùgbọ́n ẹ̀jẹ̀ mi náà rèé ẹ̀jẹ̀ mi ni ẹ sì lẹ́jẹ̀ méjì àgbà méjì báyìí wọ́n ní wọn kì í jara wọn yàn ọ̀rọ̀ ẹ̀ta àgbà méjì lóyè àgbà méjì ìbẹ̀rẹ̀ kí ló dé. Yé mi. Takada. Hello? Fóònù ìyàwó yín ni sá, fóònù ìyàwó yín ni. Bẹ́ẹ̀ ni wọ́n lásídẹ́ǹtì ni sá. So ọlọ́kadà tí ó ṣubú àti ìyàwó yín náà la ní ká gbé wá síbí báyìí sá. Yé! Mo dáràn! Accident! Ha! Níbo lẹ wà? Má bá yín send address yẹn sí sá. Okay sá. Ó dàbọ̀ sá. Accident. Hello? Ẹ máa send address. Okay. Kò gbọ́dọ̀ kọ́lẹ̀ gbé dáadáa fúyà ṣe dáadáa. I need to go. Ní sùúrù fọkànbalẹ̀ sórí tó gbọ́ yìí fọkànbalẹ̀ sórí agbára ayé ló wà lọ́wọ́ ẹ̀ yìí wá lọ tọ́jú ẹ̀ síbi tí èmi gangan tí mo jẹ́ bàbá ẹ̀ tí n bá ń wá tí mi ò lè rí kò gbọ́dọ̀ sọnù o gbọ́dọ̀ tọ́jú ẹ̀ dáadáa tó o bá ti fẹ́ kí ibi ṣẹlẹ̀ sí ẹ ó ti dàgbà o wá gbé pósí lọ gbé síbi tó yẹ kó ibi tó ti gbé ṣòwádìí lè mú Takada ayé rè mú kó lọ tọ́jú ẹ̀ bó o ṣe ń lọ síbi tó ń lọ ẹ̀ pé o fẹ́ lọ wo ìyàwó ẹ̀ mú kọ́kọ́ lọ tọ́jú ẹ̀ ná ibi ò ní ṣẹlẹ̀ o bóyá
Dìde. Okay. Dìde. My girlfriend. It's okay. Oh, watch your phone. Put it where? O gbọ́dọ̀ fọ́. Gbé sókè. Gbélé sókè. Okay. Tó bá ti ń jáde lọ mú yùn mọ́ mú lọ kó lọ tọ́jú ẹ̀ bó sì ní ọgbọ́ òkè. What's wrong? What's going on? Mr. Sherry, ẹ farabalẹ̀. Sherry, by the time tí wọ́n fi máa gbé ìyàwó yín débi báyìí, situation tó ń wà ń gbà yẹn, ó critical gan. Oye mi, wọ́n sọ bẹ́ẹ̀ fún mi. Níbo ló wá bàbá yìí? So as a matter of fact, wọ́n lose blood tó pọ̀ gan. And we try to resuscitate her. Okay, ẹ jẹ́ kí ṣé mo lè lọ wò ó sìn. Ṣó ti get better? Try, ẹni sọ̀rọ̀. Because I want to try best wa. Ẹni sọ̀rọ̀. Sherry, àìsàn láríwò. We actually tried everything we could, but I'm so sorry, we lost her. Take it easy. She's actually dead. I understand the pain. It might take it easy. You are a man. Sorry. Ìwọ wọ́n ní gbogbo ara tán bí gídá ló mọ̀. Wọ́n ní òun moyún ògbé nínú kára òun. Jó mọ̀ pálágbára bí kan ọ̀lẹ́bùnmí ni lọ́dọ̀ èmi má tẹ̀. Èkúté ó ṣàkóso gbogbo lọ́sìn má tẹ̀ o. Àgàrà wúlẹ̀ rí tẹ̀ ń wí. Ẹ bá dọ̀nà láì béèrè wò. Má lé oṣù sí o. Àfẹ́ni tí ò bá ní lé bá láyé. Bó ṣe wà yìí. Ẹ ṣe ìdánwò díẹ̀ ráńpẹ́ fún. Kí ni mo ń sọ? Ẹ gbé wọlé ìbúra wa. Ẹ búra fún. Ẹ gbé dákè. Ẹ gbé dókò. Tó bá yege, ẹ dàpọ̀ mọ́ wa. Ẹ dàpọ̀ mọ́ ọmọ tọ́. Àbí kí ni mo wí? Ariwo kọ́ o. Takada. Mama. Dad. Very cool. Easy at all. You know, doctor ní case ẹ wà critical gan. Dad, but mo lọ tọ́jú kíní yìí. Kí ló tẹ́ tún gbé ó padà wá síta? Dad. Daddy. Daddy. Daddy, ló ṣe yìí, Daddy. Daddy. Oh my God, mo dárò mo gbé. Ló ṣe Daddy. Daddy, look at me now. What happened? Kí ló ṣẹlẹ̀? Mo dárò. Ikú òdọjọ́, àrùn òdòṣù, jẹ́ kí n lọ kí n padà wálé. Dúró dè mí, mo ń bọ̀, Ọlọ́run ọba nìkan. Ṣé dúró dè mí, mo ń bọ̀ sí lọ́rọ̀ ikú?
ẹ dágbére kó tó gbómi lọ sí lọ́rọ̀ àṣàrà ìlú. Bàbá mi Àkànní Gbàdàmọ̀sí ọmọ amúgbà ẹkùn láàyè ẹkùn ọkọ ìbírọ̀kẹ́. Ikú bá níkà ó gbẹ́dìrẹ́ lọ àṣelòtọ́ lọ sọ àṣeyí tó dára jù ń pẹ́ ń gbó. Ó ti pín sí mẹ́sà. Ó dá ẹ lójú. Ó dá mi lójú bá jẹ́ mi ò kí ń ṣe mistake. Ṣó mọ̀ pé tó bá kà á tó bá lọ dọwọ́ rú mi ò ní báwọn eléyìí o ìwọ gangan ló máa jìyà ẹ o ẹ̀yin àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹnu. Àṣẹ bàbá. Àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà. Àṣẹ. Ẹ má lọ rè ẹ bọ̀ rè. Àṣẹ. Ẹ gbéra kẹ́ lọ pa. Blessing bàbá. Lion. Number 1. Storm. John Gabon. Ajá tó bá dalẹ̀. Bàmí òun ló ń kókó ògùn. Ó dalẹ̀ balẹ̀ kú. Ẹni tó bá dalẹ̀ á balẹ̀ lọ. Ẹ máa lọ. Respect bàbá. Kò yẹ ẹ tó bá máa mú ọ̀bọ̀ ó máa ṣe bí ọ̀bọ̀ báyìí. Person wey go catch monkey you go do like monkey ni. Ṣé màá gẹ́sì yóò yí ẹ? Àbí gẹ́sì mi yóò yí ẹ? Kò yé mi pàdé mi. Pàdé ìyá ẹ dáa. Ilé ṣí ẹ tó ṣe bálabàlá máa bọ̀ jẹ́ ju ẹ̀dí mi. Lórí ọ̀dọ́ lórí pé kò dáyé bọ̀. Ọ̀dọ́ lórí kò mọ owó àwa ẹ̀. Ló bá máa lákèrè ọmọọba ìyá tí ò bá jẹ ìyá ní kọ́kọ́ o. Àbọ̀gbọ̀ jókòó. Ó ṣe ìyá nìkan. Wàá tún wo DSTV, wàá wo sinimá ìyẹn lálágbọ̀n. Ó gbọ́ bí mi báyìí sọ yẹn. Ṣé o tó bá ń gbọ́? Wọ́n tẹ̀. Bàbá yín náà pè bẹ́ẹ̀. Oya, ọmọ lórí. Wà bẹ́ẹ̀. Lákè lóko. Wọ́n dání ọ̀tẹ́ nìyẹn. Ọlọ, ọmọ tó bá bẹ́. Wọ́n mọ̀ ní bẹ́ẹ̀ o. Àwọn fún ọ̀nà wọn la máa bẹ àyè wà. If they check out, they go see the balance. Aláwàlá And if they price, they go pay. Ọmọ lórí. Gazolo. Yé mi alàgbà. Alàgbà yá ẹ wo. Alàgbà jọ wo ni mo pe ká bí fún ẹ. Wá ṣé mo jẹ́ alàgbà àgùdà ni tó ń palàgbà. Àdìkọ́ tí mo ń tọ́ láti sọ fún ẹ ni pé tó bá jẹ́ olè ló pa bàbá ẹ̀. Àbí kò yẹ. Ìwọ náà ní láti máa lè jalè. Ìyẹn ló máa fi ṣe kíni? Ló máa fi ṣọdẹ. Ló máa fi tọpinpin ẹ. Ló máa fi dẹ́ni tó pa bàbá ẹ̀ mú. Ṣọ́ra àwọn tó wò yẹn. Àwọn ṣèkọ́ ni wọ́n. Tó bá ṣe pé mi tó wá bá àdúrà kí wọ́n máa nà ọmọ okòwò wá wà ọjà ni. Lọ́wọ́ bàbá ọjà. Wọn ò bí ẹrí ṣá. Pàtẹ́sẹ̀ kọ́ máa ti lọ sí. Ṣọ́ra àwọn tó wò yìí. Akọlùkọgbà ni wọ́n. Tó bá kọlù ẹ wọ́n máa gbà ẹ ṣáàrì wọ́n tó bẹ́ẹ̀ ẹyọ bóró mi. Alàgbà. Kí ló ṣí àràgbà yá ìwọ ló pé lọ padà. Sorry, Aláké. Ó yẹ pé rè. Mi ò lérò pé àwọn olè ló pa bàbá mi because bàbá mi ò lówó kankan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Kò sówó kan kò sí kankan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ so mi ò fi gbà wọn lè ló pa bàbá mi. Òṣìbó bẹ́ẹ̀ tí o bá ti rí kó ṣàwọn lè ló pa bàbá ẹ̀. Bọ̀ọ̀kan tẹ́mi kan rí ṣá fúnṣọ̀ tẹ́mi rí gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n náà pè mí alàgbà
kan tí mò ń rí iwájú orí ẹ̀ àríran ni mi ò ṣàtìrì ògúndá mò ń rí yìí. Ògúndá bí ti báwo. ògúndá méjèèdínlórí ẹ̀ yìí bọ̀bọ̀ yìí olórí olè ní wọ́n ṣe wà yìí ó bá gba dìgírì ṣá ó ṣùọ̀ fún mi dákú lọ́ba àwọn gírèdú olè mò ń wò lójú ẹ̀ yìí ìwọ kò ṣe dọ́kan fún mi kó kò jálè yẹ àwo àwọn kan máa tẹ̀lé ẹ lẹ́yìn ni kò ṣe kan tí wọ́n ń rí lèmi ń rí o ìkan tí mò ń rí lọ fún àgọ́ o àṣẹlá eléyìí tó bá kàn tẹ tó kàn tẹ dákan ṣiṣẹ́ ọjọ́ kan wọ́n á ṣẹ̀kẹ́ o kó wò kan tí mò ń sọ wọ́n máa pè lólè o ṣáà mọ̀ máa dá pé àwọn ọmọ yín máa bínú sí ẹ o olórúkọ tó máa ń pè ó ti yẹ ẹ̀ṣọ́ wọn. Mi ò lè ṣe rárá. Lórí fóònù kékeré àwọn eléyìí apá mi. Mi ò lè ṣe o. Good afternoon. Sorry, good afternoon. Mo wà okay. Ọkọ yín ló rán mi sí yín. Adé mi pẹ̀lú gbogbo àwọn surprises ṣá kò sí wàhálà. Wọ́n ní pé kí n fún yín ní eléyìí. Bẹ́ẹ̀ ni, mo dẹ̀ mọ̀ pé tẹ́ ṣe rí gift yẹn ní fẹ́ ṣe orí burúkú ṣó ti yé yín. Má ṣe orí burúkú kẹ́dẹ̀ má pariwo. Ẹlẹ́rìí ẹ smile ẹni ṣonúlé ẹni yẹn ti ẹni yẹn yá gan ẹ gbàgbé pé mo ní kẹ́ má ṣe orí burúkú tẹ́ bá ṣe orí burúkú máa ṣe yín àmọ́ ní sọ̀rọ̀ fún mi. Ẹni ṣonúlé ẹ fi ọ̀yàyà gba gift yín ẹ rẹ́rìn. Ẹ káàbọ̀ sá. Wá èmi ò lè wà nílé. Èmi nìkan ni. Good. Èmi nìkan ni. Ọ̀ka ni mí. Kálàgàn tó bá ṣe rádaràda àbí ó ṣe kálàkàlà kàlà kan lọ jẹ. Ẹjọ́ tó ló lóyún pa mí. Ẹjọ́. Èmi náà fi yẹn pa ìyẹn tó bá cooperate pẹ̀lú mi. If not wasted àná nìyẹn. Wà cooperate. Good. Now fẹ́ kó wọnú lé lọ kó kó gbogbo nǹkan tó bá jẹ́ tọ̀dọ̀ mi bọ́tà. Ojú orí yín tó sá. Ọlọ́run bá ń gbọ́ mi ò ní kankan nínú ilé yìí. Tẹ́ ṣe ń wò mí sá alábọ̀fẹ́ nìkan ni mo jẹ́. Ọkọ tó fẹ́ mi ló ń bọ́ mi mi ò ní 5 naira lọ́wọ́. Sọjọ́ pé mò ń ṣeré àbí? Wá mi ò láìsọ. Mo já wèrè gan. Àwọn èèyàn tí mo ti pa tí bá ní kí n kà wọ́n lé ní 50. Àwọn mi kílà! Má pààyàn ṣeré ni. Wọ́n sọ fún ẹlẹ́ẹ̀kan sí. Wọnú lé lọ. Lọ kó nǹkan tó jẹ́ tèmi bọ́tà. Ẹ sà, èmi náà tuntun sọ fún yín, àní mi ní nǹkan. Bóyá kí a máa gbé TV àti chair lọ. Nǹkan tí mo ní nìyẹn, housewife ni mí. Okay, ó máa ṣòṣùká fún mi tí máa gbé chair yẹn sórí. Màá wá gbé TV náà sórí, màá máa gbé lọ àbí. Òbí àwọn máa ṣeré.
Jẹun fóònù ọwọ́ ẹ̀. Ọkọ mi ló pè mí, ọkọ mi. Ọkọ ẹni my love. Bẹ́ẹ̀ni sà. Òní kò sí kankan àbí? Mi ní kankan. Òní kankan. Wọ́n á gbé kọ́ọ̀lù ọkọ ẹ̀. Wọ́n á sọ fún ọkọ ẹ̀. Okay sà. Kò send owó sí mi. Okay sà. Sorry, kò send ẹ̀ sí ẹ̀. Okay sà. Tó bá ti wá send ẹ̀ sí ẹ̀, ọmọ tí máa ṣe gbà. Bí kọ́ yẹ kó tó cut. Hello baby, hello baby o. Ló tó wẹ̀ ní. Kí máa bọ̀. Bá so. Clearly, just one condition. Okay sà. Ọmọ sà. Hello baby. Network ni ló ṣe kàkàkàkà. Mo ní ìdòwò. Mo rẹ́rìn kó sí nǹkan tó ṣe mí. Mo ní ìdòwò ni. Yes sir. Baby, àní mo ní ìdòwò. Mo fẹ́ ra nǹkan ní Instagram, ó dẹ̀ máa sold out. 200,000. 300. Sọmi 300. Àní 300. Mo fẹ́ ra nǹkan ní Instagram, ó dẹ̀ máa sold out. O gbọ́dọ̀ send ẹ̀ nísìn. Kò sí nǹkan tó ṣe mí. Mo smile. Nísìn kó tó sold out. Nísìn. Okay. The phone away. My phone in few minutes. No mama, kí lẹ sọ pé ó ṣe fún ìyàwó yín yẹn? Wọ́n ń tan bébè ìyàwó yín. Wọ́n ń pa ìyàwó yín. Yéè! Ìyàwó yín ṣe nọ̀bì. Ó yẹ aláyẹ má fọ̀, ẹ má fọ̀ èmi àtàwọn gáìsì àwọn adébẹ̀ẹ́sìn pápápá. Àwọn adébẹ̀ẹ́sìn pápápá ẹ má fọ̀. No mama mi gbọ́ kọ́tẹ́ sọ. Àmọ́ gbọ́ yín dáadáa. Wọ́n ń tan bébè ìyàwó yín. Wọ́n pa ìyàwó yín. Yéè! Ìyàwó yín ṣe nọ̀bì. Number one. Ẹ má fọ̀. Àwọn ọmọ bọ́ọ̀lù wọn ta ń sìn. Wọ́n á pe wọn. A máa débẹ̀ pápápá. Àwọn àtẹ̀bẹ̀ yẹn ń sìn bàbá. Ẹ má fọ̀. Yéè! Wọ́n ń tan bébè yìí. Chairman ni. Only on the top. Gbẹgbẹgbẹgbẹgbẹ. Ọlọ́dẹ máa ń gbọ́mọlá. Wá! Àlàyé yóò ti send owó náà. Ó máa send ẹ̀ sà. Ó lè jẹ́ network Ọlọ́run máa send ẹ̀. Kí ló mí ìpò máa send ẹ̀? For over 10 minutes tí mo ti ń dúró, mi ò rí kankan, aláàtì ò wọlé, kò gbé fóònù dání ni. Ó máa send ẹ̀ sà. Ọlọ́run máa send ẹ̀, kò ní disappoint yín. Ẹ̀bẹ̀ òfò ló ń bẹ̀ mí. Àgbà lọ́wọ́ mi jọ, kò send message. Wisdom. Don't leave me. Orí ẹ̀ ò pé. Wọ́n náà fẹ́ gbà fóònù lọ́wọ́ mi àbí? Wà á lè fi text ọkọ ẹ̀. Ìkan mi ló máa lọ kọ síbẹ̀, wọ́n á sáré delete ẹ̀, ò bá mọ̀ gọ̀. Oníṣe kí ni? Oníṣe kí ni? Òní betray mi. Ṣó mọ mi rí? Kí ló tó ní òní betray mi? Òní betray olè. Kí má bínú. Sorry for yourself. Wá! Mi máa pa ẹ̀. Gbogbo táyì tẹ̀ wé sí èmi máa pa ẹ̀. Láti mọ̀ bọ̀, ṣe sọ fún ẹ. Kò kí mi lásán, mo pàdánù. Ó gbé mo dọ́rọ̀ mi. Mo sọ fún ẹlẹ́fẹ̀ẹ́ pé mi ò pààyàn rárá. Mo ti pààyàn tó 50. 5 years ago ni mo ti ṣiṣẹ́. Every day ni mo pààyàn for 5 years. Òbó easy kí o pààyàn. Sọ pààyàn lójú ẹ rí. Sá mi, ojú mi ò rí ibi sá. Ojú ọ̀ rí bi. Ojú ẹ ti wá rí bi lénìí. Wá fọkàn ẹ lọ́dà 10 minutes. Tí o bá send owó mi. Kọ́ máa ṣe máa pa ẹ́ fún ni. Tó bá fọ́kàn mi. Dídé kó jókòó padà. Ló wọ́ọ̀dì ẹ̀. Ìyàwó rẹ̀ ni. 10 minutes mo fún kó má send owó mi. Máa pa ẹ́ dànù. Mo wò pé nígbà tí aláàtì ò tí wọlé kó má dẹ̀ dàbí pé bóyá ẹ̀rìn lásán. Èmi àti ẹ jẹ́ bọ́ṣọ kí sáré ṣe kan tẹ́ máa ṣe. Ẹ wò kò mọ́ ọdún ká wọnú rúùmù. Ẹ jẹ́ ká ṣe láti rí. Ẹ wò ẹgbẹ̀rún wọlé. Ẹjọ́
jọ̀ọ́ sá, ẹ jọ̀ọ́. Kí ló fẹ́ ṣe yẹn? Rárá, mo wò pé kẹ́ má di pé ẹ̀rìn lásán ni. Kó dá kí lọ lọ́wọ́ òfò ni. Kí ó lè lọ ẹ̀jẹ̀. Rárá sá. Kó lè lọ ẹ̀mí. Ó kàn yín pé kí n ṣe kí ni? Kí wà láyé má jà sá. Iṣẹ́ àkọ́ tó dáa jẹ. Tí ẹ máa jẹ ni. Ìyàwó lé mo pè ẹ́. Ṣé wọ́n sọ fún pé ìyàwó lé ni ẹ? Ìyàwó lé ni mí. Kò ń ìdí mítà. Kò ń ní bàbẹ̀ jẹ́ sá. Ọkọ mi ò ní mọ̀. Ọkọ mi ò ní mọ̀. Obìnrin. Kí o ṣọ́ra fóbìnrin o. Madam! Wá, géètì yìí takọ́ ni ẹ̀. Géètì wà ní. Òretí èèyàn ni. Rárá o. Òretí èèyàn. Rárá, mi retí èèyàn o. Wá, ṣó pé wọn ni. Jókòó. Wá, ọ̀nà mélòó ló wọlé yìí? Méjì ni, kitchen àti bí. Ọ̀nà wà kitchen. Bẹ́ẹ̀ni sá. Kúnlẹ̀ síbẹ̀. Mo súnmọ́ mi jù. Madam! Oya. Madam, listen. Madam. Ta ló ṣe lè? Kí ló ṣẹlẹ̀? Olè ni o. Olè ni o. Olè? Ó fẹ́ rọ́ọ̀bù mi ni. Báwo ló ṣe rí? Ewo, ó dúdú ó ga sókè ó dúdú. Ó dúdú ó ga. Ó wọ black. Ibo ló gbà? Ó lọ báyìí. Ìta? Báyìí lọ. Ẹ wá náà, a ní wọ́n tún mi lẹ̀. Ẹ wá tún mi lẹ̀. Wọ́n ṣe fẹ́ kúrò níbẹ̀. Mo ti wá wájú gate mi níbo lẹ́wà. Okay, má pẹ́ jọ̀ọ́, mo ti ń dúró. Aláké kọ olóko òdì. Aláké ẹjọ́, níbo lẹ gbé mi lọ ẹjọ́? Ìwọ onígà mind your speech o. Àdúrà ni kò bá gbà o lẹ́yìn kò bá láàánú pàdé níbi tá à ń lọ. Àìjẹ́ bẹ́ẹ̀ mi ò mọ̀ kan tó lè ṣẹlẹ̀ o. Ọ̀ṣà àti rè má gbé gẹ̀ẹ́sì ó ń jágẹ̀ o. Aláké ìbọn ló wà lọ́wọ́ yìí. Shut up. Big boy like you, we should pariwo, calm down. Yeah. Ẹ ṣọ́ pé iṣẹ́ tẹfẹ́ràn wa yóò ṣe gbẹ̀mígbẹ̀mí báyìí. Because mo gbọ́ pé ẹni tẹfẹ́ràn wa sí ó gbóná bíi ti yín báyìí ni. Ṣé kò ṣe pé ẹnu ẹkùn lẹ́fẹ́ràn wa rẹ̀? Babe, why you dey talk like this now? Ewu lẹ́nu ẹkùn. Kò sẹ́nu ẹkùn kankan bì kan fún àwa ẹ̀. Wá, ṣé kí èmi sọ ọ̀rọ̀ fún ẹ? Don, àwa máa lọ, a dẹ̀ máa dé. Don, we go do everything wey we suppose do accordingly. A máa lọ, a máa dé, nothing go sup. Kò sí ọ̀kan. Why you dey fall now? Don, me I dey with you now. Wọ́n máa ń gbé mi débẹ̀ mọ́. Ọlọ́ọ̀sẹ̀. Ṣé wọ́n náà ń là bí àwọn olè? Èmi ò fọ́ o. Ibi tó bá wọ ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ló ń darí ìgbésí. Ibi tó bá wo olówó ẹni ló rán ni lọ. Mo wà pẹ̀lú yín gidigba. Ọlọ́run, ó ṣọ́ fine now. Ibi babe. Kò ṣe pàjọ sọ ni. Lábùsí. Sísí ọmọ náà tó bẹ́ẹ̀. Don, guys don come. Wọ́n ti mú ya ìwà. Ọlọ́run. Orí àná. Jàkadì kọ́. Mo lágbàrí ọmọ báwo ṣòro. Ìsọwọ́jú, àwọn ìrẹ́ máa kúrú ni. Ìfárẹ́ kan ní ìjà ìjọ. Ẹjọ́ mi ò mọ rí ni. Má ṣe bá wọn ṣe.
wọ́n ń débẹ̀ lọ́balọ́ba ló ń bá àwọn gbọ́ wọn yà. olúwa mi ẹni kíkúrú ti pa ní kíkúrú ránṣẹ́ ó bàjẹ́ tì àti mẹ́rin yín dé o. àgbàlagbà a man of all boys àlàyé ẹ̀ ṣàmọ̀ kò ní bàjẹ́ ó wà ń lẹ̀. ìwọ wọn ní wọ́n ló ń wá ẹni tó jẹ bàbá ẹ lówó ó dá ẹ lójú pé wàá padà pàdé ẹni tí bàbá ẹ jẹ lówó àbí. ó tọ́ ni sà mo ń wáyé náà sà. kí látẹ́gùn tí ẹ fẹ́ fi gígẹ́dú ṣe gangan. ẹ sọ yé mi sà. kí ni gbẹ́dúgbẹ́dú ẹ kí ló fẹ́ fi gé ọ̀gẹ̀dẹ̀ gbẹ́. ó dáa tó bá ń wẹ́ni tó pa bàbá ẹ káàkiri èmi má tẹ̀tí mo pa bàbá ẹ rẹ̀. Ìjẹ́ máa Go on, police. Stand up! Wọ́n yóò sì lè yóò jẹ́ dáadọ́. Àbúfẹ́ dààmú ni. Ọmọdé ẹ ò mẹ́la, ó ló mẹ́la katakata. Ó dáa o, tó o bá mú òwe yàtọ̀ sẹ́wẹ́, ẹja ẹwẹ́ sọ́wọ́ ọ̀tún, ẹjọ́ òwe sọ́wọ́ òsì. Ẹ lọ wábì kan dì mọ́. Ẹ dì mọ́ bẹ́ẹ̀. Kẹ̀jẹ́ ọmọ ayé ṣe pé méjì tó. Kíráyò. Olúwa ló bàjẹ́ tì pé ká ṣèdájọ́ ayé fún un. Ká gbére bẹ́ẹ̀ tán. Ọmọdé fojú kàwá lálẹ́. Má ṣe kà fún ẹ, abúfẹ́ náà. Ìjọ ìṣàmúlò. Mo yìí ló ṣe ń fìyà jẹrẹ báyìí. Gbogbo ìyá tó fi ń jẹrẹ ẹ̀yìn nǹkan tó ń torí nǹkan bíntì nǹkan tá à ń gbé nǹkan tá à ń sọ nǹkan kéńké nǹkan tá à ń bí ẹ. A ní ìwọ kò gbé àwọn débẹ̀. Gbé wá débẹ̀ ká lè sọ fún bàbá yìí pé bọ̀bọ̀ yìí ó ṣe dáadáa gidi gan ni pé kò ní wá ní ara gbogbo nǹkan tó ń fẹ́ ó ti sọ fún wa. Gbogbo ìyá tó fi ń jẹrẹ ayé kò tó wà lù ẹ́ sí. Inú rẹ̀ ń bí mi o. Sọ́bí tí ìwé yìí wà, gbogbo ìyá yìí ti pọ̀ jù fún ẹ. Sọ́bí tó wà kó lè máa lọ ń lọ sí ẹ. Ṣàlàyé kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Júmi, ṣé mo lórí ìbú ìbọ̀bọ̀ yìí? Kí ló ṣẹlẹ̀? Gbogbo bá a ṣe ń bí pé ibo ni kíní òun wà, ó sọ̀rọ̀ ìbú ni. Olóògùn ikú nìyẹn, ogí ìwà máa ń lè pa sí. Ọkọ tó ṣẹlẹ̀ ní pé ẹ̀yẹ kọ́kọ́ mú ìgbẹ́ bọ́ta. Wait. I no hear wetin you talk. Where you comot? Wetin happen? You wan rape am? Alaye, wetin you dey follow me yarn now? You wan talk in brief? Bob dey your head. Why we go move? Why you go comot for here? Why we go comot? No dey boil stone. No dey boil me. Ogun kill your jene. No dey boil stone. Na stone dey You blind. No wetin happen? Kí ni nǹkan tó ń ṣe ọ́? Wetin dey do you? Kí ni nǹkan tó ń ṣe ọ́? Ní sùúrù, ọmọ pé nǹkan tí Júmi bá ti sọ àtòkè wa ni ọmọ ayé ni ọmọ bàbá gọ́gọ́gọ́gọ́gọ́ ni. Hey, Baba Taju, abeg shey you go comot for here. Go. Alaye, wetin happen? Bọ̀bọ̀ yóò sẹ́ mi gbó ni o. Ó ṣe kí ni? Ó sẹ́ mi gbó. Ogun wọn kill you ṣá. Ogun wọn kill you ni. Wá, Alaye, àwọn ẹbí mi o. Pariwo. Ọdún ṣẹlẹ̀ ní pé Alaye don give order. Ní ìta lọ pa ẹ̀ dáná. Kò ní pariwo. Ìwé tá a wá yẹn, ibo ló wà kọ̀ọ̀kan. Gbé mi débẹ̀. Sí lọ́wọ́ mi. Mo fẹ́ pè é ní ọjọ́ bá mi fẹ́ pè é. Mo sí lọ́wọ́ mi. Oṣù. Mo sí lọ́wọ́ mi. Ṣé o lọ mọ̀ pa mi? Ṣé o sẹ́yìn jà mí? Àlàyé sì fi ojú wa. Ṣé o
gbọ́ mi máa gbé ẹ lọ sí àbẹ lọ ju ẹ sókun àbẹ lọ pa ẹ mo ní máa yẹ kú òkun bá rẹ lè sún ẹ máa wá mi máa rẹ díẹ̀ wá kò sí ẹ lọ́wọ́ bóyá o fẹ́ live long àbúrò ẹ kú sí bóyá o bá já o bá lè sí ara ẹni o bóyá ẹja máa jẹ ẹni o ìmọ̀ tó máa já sí o èmi kọ́ máa ṣe kan fún ẹ bẹ́ẹ̀ ó ti yẹ máa ẹ kú lẹ́yìn yẹn tọ́lọ́ bá dé kò yẹ àmúra létà àdéṣe tá a fẹ́ ṣe ìdégè. ọ̀nà sì já ògùn bẹ́ẹ̀ fọ́ ẹni 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 ní bá mi fà á ní sẹ́ẹ̀ ọ̀nà ìbùkún fà á ní sẹ́ẹ̀. àbá ìsọ́ọ̀sì ó ní jẹ́wọ́ ó jẹ́ tí ó yẹ. má pàṣẹ bí ojú. olóhùn tójú àgbà rí tójú àgbà fi jì ọ̀gbẹ̀rì èèmọ̀ báwo ṣòro ṣe. lọ. sáàdì. bàbá àlùbáríkà mo jẹ́rìí ẹ̀ bẹ́ẹ̀ ń tiẹ̀ rí. ọba kí ló ṣẹlẹ̀ àjọ pọ̀ lẹ́nu. òkú fẹ́ pààyà káṣí síwájú jọ. àdìgá má ṣe báyẹn ọ̀pọ̀ bọ́rẹ̀. ìwọ tó lè dalẹ̀ ọ̀rẹ́ ẹ̀ dájúdájú lè dalẹ̀ aláyé. ìwọ aláyé mo pa fáláyé lójú aláyé lẹ́yìn aláyé mo pa fún. ẹ sáàdọ̀. òkú pààyà ẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ wọ́n sànà lọ tó ní ìṣòrí rẹ̀. ẹ má tàgbà mọ́lẹ̀ tòró lóhùn tójú àgbà rí tójú àgbà fi jì Takada ẹrù jẹjẹ ní ọmọdé òmò ògùn ó gbélé fọ́ nàrún àdúrà wa lọ tìjàkadì kọ́ mo lágbàrí ọmọ báwo ṣòro ṣe ẹni oníyà kò yẹ kó bá wọn dìbò ẹ̀yìn má ṣe bá wọn ṣe kó má bá kọ̀dí nínú iyọ̀ má ṣe bá wọn ṣe kó má bá kọ̀dí nínú iyọ̀. Okoko làrán fàdí tí nẹ̀mọ́. àgbà mi ni ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ níbo lẹ mú mi lọ ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. wọ́n ní kọjá síwájú ló jẹ́ move ọgbẹ́. ẹjọ́. bó ṣe jẹ́ tìjà tí ó kú ni o. ẹjọ́. ìrírí ibú. ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. aṣàṣòsì máa mọ̀. àgbà mi rè é bí ìmọ̀wẹ̀. Bro, wetin dey sup now? Shey you wan dey check this one? Abeg throw this one for water, abeg fit chop in yash. Eko body make we na down body, kako don you body. ẹjọ́ ìṣàánú mi ò mọ̀wé ẹjọ́ ẹ bá ti mẹ́jọ. Láàbò ká tẹ́ kíní yẹn fún. Ká tẹ́ kíní yẹn fún. Ní ká gbé débẹ̀. ẹjọ́. Dádì mi, kí ló ṣẹlẹ̀ gan látijọ́ yìí? Ó ti wù mí kí n wá sílé, kí wọ́n máa gbé pẹ̀lú yín. Àtìgbà tí mọ́mì ti kú báyìí, ẹni kí n má gbé pẹ̀lú yín. Láì ṣe pé mo ṣẹ̀, ẹ lọ fi mí sọ́dọ̀ grandma.
ṣé bí mo ṣe tó iná mi tí lè decide pé mo fẹ́ wà lọ́dọ̀ yín ni kí ló ṣẹlẹ̀ gangan kẹ́ sọ fún mi mo ti miss yín ṣẹ́yìn ò miss mi rárá ni èmi gan tẹ́ ní pé kí wọ́n bá yín bí gan ó yà mí lẹ́nu mi lè parọ́ fún yín. Ọlájùmọ̀kẹ́. Dádì. Kò sóbi tí ó kì í fẹ́ kọ́ mọ̀ wá lọ́dọ̀. Ìwọ fúnra ẹ mọ̀ pé mo miss ẹ. But you see, àwọn àsìkò kan wà tí àwọn òbí bá ń ṣe nǹkan kan tí ò kì í yé ẹ̀yin ọmọ. Torí gbogbo nǹkan tá a bá ń ṣe fún àǹfààní tiyín ni. You see, àwọn àsìkò kan wà tí èmi àtọ̀rẹ́ mi kan tó mọ̀ tí a jọ dá àwọn nǹkan kan pọ̀. Ṣé wá rí ọ̀rẹ́ mi yìí? Ó ti ń túlé kọjá ibi tó yẹ kó túlé. Tí èèyàn bá dẹ̀ túlé jù ó máa ń kan áyán funfun ni. Ta ló rí yàn wọ́n mi mọ́ ní tẹ̀sán? Ó mọ̀ Ọlábánjí Ọlámátẹ̀ lórúkọ ẹ̀. Ọlábánjí Ọlámátẹ̀. Kí lẹ́jọ́ dàpọ̀ tó le tó yẹn? Kí ló ṣẹlẹ̀? A tún fi ọ̀rọ̀ yẹn sí ọjọ́ mi. Sórí alè ló máa pẹ́ kó yá. Àtúlẹ̀ ló máa yá kó pẹ́. Mi ò sọ fún ẹ pé mo fẹ́ kú o. Ẹ̀rù ń bà mí kí lẹ̀ ń sọ. Kí ló ṣẹlẹ̀? Tó bá tó àsìkò, ìyókù máa yé ẹ. But mo kàn decide kí n mú ẹ wá síbi táwọn properties mi wà. Sórí the other one tí mo fi wọ̀n ẹ́ lọ́hùn yẹn. Bẹ́ẹ̀ni. Àti àwọn tó tún kù tí máa fi wọ̀n ẹ́. Kí àìgan ni màá fẹ́ káwọn document ẹ wà because ó ti tójú bọ́. Sórí eléyìí. For a very long time ni mo ti ṣe eléyìí síbẹ̀. But tá a bá ti true pẹ̀lú eléyìí, à lè renovate eléyìí at the same time. Ó tóbi o, Daddy. Torí ọmọ la ṣe ń ṣiṣẹ́. Tá a bá tún kúrò níbí, màá tún fi àwọn tó kù wọn. Ṣóyè. So ọba ti àwọn other guys tó ń ṣiṣẹ́ ń bẹ, àwọn nǹkan tó wà ń bẹ ó ti rí. Gbogbo ẹ̀ ni wọ́n náà ń ṣe lọ́wọ́. Engineer ẹ kú iṣẹ́ jàre. Ó ṣe fún rẹ tó ṣe fún mi. Àmọ́ ẹ̀ṣẹ̀ òun dédé ṣẹ̀. Kí ni ìdí tó fi ṣe mí ládùúró rẹ tó ṣe fún mi? Lékelèké ò torí Ọlọ́run tẹ̀lé màlúù. Nǹkan tó fẹ́ jẹ báyìí ló ń wá. Fọlọ́run ṣọ́. Èmi ò torí Ọlọ́run ṣoore tí mo ṣe fún ẹ. Nítorí pé mo rí wípé ẹ̀mí àti gbẹ̀san ó wà ní ojú ẹ̀. Òun ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe. Ẹ̀mí àti gbẹ̀san. Bẹ́ẹ̀ni. Kò yé mi. Orúkọ tèmi ni Jùmọ̀kẹ́. Ọmọ Àlàbí. Àríbídésí. Àríbídésí. Mo mọ orúkọ yẹn. Ọ̀rẹ́ dáàdì mi l'Àríbídésí. Kó tó dín pọ́kú. Bẹ́ẹ̀ni. Má tẹ̀lú pa bàbá mi. Má tẹ̀ again. Kí ló dé tí má tẹ̀ pa ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́? Why is he doing this? Why? Ọlọ́run ló ní kó jẹ́ wípé ọ̀dọ̀ ìyá mi ni mo gbé dàgbà tí kì í ṣe ọ̀dọ̀ bàbá mi. Ó dá mi lójú wípé Mátẹ̀ náà máa ti pa mí. Ká ní Mátẹ̀ mọ̀ wípé ọmọ Àríbídésí ni mí ni. Ó dá mi lójú pé wọ́n á ti ní kó pa mí. Bó ṣe ní ká wá pẹ́ lọ́jọ́ kìíní àná. Mátẹ̀ burú níyàn. Mátẹ̀ ní ìkà. Nítorí ìdí èyí ni mo ṣe rò pé ká gbẹ̀san. Ká pa bó ṣe pa bàbá wa. Ká gbẹ̀san. Bẹ́ẹ̀ni. Ó yẹ kó ti gbẹ̀san. Ṣé bí wọ́n ló wà lọ́dọ̀ ẹ̀? Ó yẹ kó ti wá tó ṣe máa ń di ẹ̀kú dànù. Mátẹ̀, eégún ṣẹnu jẹ́jẹ́ mọ́tì. Ẹni mọ̀ ó kó. Ẹni tó mọ̀ tó kú, ó kàgbákù ni. Tí èyìnbó bá rò, ọ̀run á wò. Ìdí rèé tó fi jẹ́ wípé ó ní láti mú mi lọ bá àwọn alágbára tó ní agbára bí àrọ̀ ni. Àwọn tó ṣe ògo fún ẹ tó fi lè kojú Mátẹ̀ tó fi lè dá ojú sọ. Sódà àwa náà lè lọ bá
a lè ṣe nǹkan tó ń wá fún a ní láti pa má tẹ̀. Jùmọ̀kẹ́. Yes. Ṣé o ṣeré ni? Èmi kí n gbẹ́ lọ bá àwọn tó ń bá mi ṣe oògùn tó ń fún mi lágbára. Tó dájú. Tí bá lágbára ẹ̀ ní dá mi mú. Bẹ́ẹ̀ ni a ti dọ́fẹ́ kúrò láàrin yín. Àbí kí tiẹ̀ ti pa má tẹ̀ gan tí mo ṣe rí yẹn. Mi ò ní kọ̀ọ̀kan. Agídí lásán ni. Agídí tálíkà ló ń pè é. Kí la máa wá ṣe báyìí? Because a ní láti yanjú máa yìí. Dúró. Kí bàbá mi tó kú, wọ́n sàn kankan fún mi. Okay. Wọ́n mi mọ̀ bóyá òótọ́ ni àbírọ́. Kí ló sọ? Sórí ìwé tí máa tẹ̀ bèrè lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ni. Tí mo ní mi mọ̀ bí tó wà, irọ́ ni mo pa. Ọwọ́ mi ló wà. Jọ̀ọ́, kí ló special ní ìwé náà? Bí tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn. Bàbá mi jẹ́ kó yé mi pé ẹnikẹ́ni tó bá ka ìwé yìí, ó máa ní agbára gan. Tẹ́ni kankan ò tẹ̀lé mú. Ó yá, jẹ́ ká kà á. Kò í sí láti kà á. Bàbá mi jẹ́ kó yé mi pé ó kéré jù èèyàn méjì nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti fi mọ̀ ṣe ọ̀kan. Èèyàn kan á rí kà láàrin wọn. Èèyàn méjì nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Definitely ìwé yìí ò wúlò nìyẹn. Nítorí pé ìwọ fún ẹ mọ̀ pé àwọn méjì tá à ń sọ yìí ti kú. Kò lè wúlò fún wa. Bẹ́ẹ̀ ni kò wúlò fún wa tẹ̀lé. So kí la fẹ́ ṣe báyìí? Dúró. Ẹ̀jẹ̀ àríbidé sí mi. Bẹ́ẹ̀ni. Ẹ̀jẹ̀ padà mọ́ sílẹ̀ mi náà. Yes. Tá a bá fẹ́ mọ̀ ṣọ̀kan, a lè gbìyànjú. Ó ṣeé ṣe kí kan nu wá rí ká. Wọ́n kọ nǹkan sí òkè yìí. Wọ́n ní, let me see. Tí o kò bá ṣe tán, má ṣe kà á. Ó ṣe pàtàkì púpọ̀. Má ṣe ohunkóhun lákòókò kíkà. Ṣetán fún ìrìn àjò ọjọ́ mẹ́ta nínú ẹ̀mí ṣáájú kíkà. Ó yá. Ó yá ń bọ̀. Ká. Ká kí ni? Mi ò tí ì ṣetán. Ò tí ì ṣetán bíi ti báwo? Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí náà? Ìwọ náà mú nǹkan tó wà stake náà. Ọlọ́run ṣe ìwé ti ṣí, olóò ti ṣetán. Ká kí ni náà? Àyà mi ń já ni. Ó ní ìdá ti bẹ̀rù, kò sí nǹkan kan. Ṣebí ìwé ni. Òfin láyé ń fẹ́ tí fi ń fẹ́ni síbi tó wù. Ọ̀dádá onídàárí. Ọba tí ń dáni, tí ń pani. Alámọ̀rí tí mọ ohun gbogbo síbi gbogbo, nígbà gbogbo, lọ́nà gbogbo, fún ẹni gbogbo. Afẹ́fẹ́ ò fẹ́ lugi, fẹ́ lú ọ̀pẹ. Afẹ́fẹ́ wá fẹ́ awo dọ́nà àtọ̀ débi tó fẹ́ lọ. Àjò ọmọ àmì má sọnù. Wá gbé awo rìnrìn àjò. Fọlọ́nṣọ́. Kí ló ṣẹlẹ̀? Fọlọ́nṣọ́. Stop now. Ta ló wà bí báyìí? Jùmọ̀kẹ́. Ó fẹ́ dalẹ̀. Aláì mi tó bẹ́ẹ̀. Ọlọ́run máa ń gbọ́ náà tó dá mi gbọ́ mi tó bẹ́ẹ̀. Mi dáadáa láyé ọlọ́ọ̀gbọ́ ọlọ́ọ̀sẹ̀. Ó fẹ́ dalẹ̀. Ọlọ́ọ̀sẹ̀ mi tó bẹ́ẹ̀ aláì ọlọ́ọ̀sẹ̀. Ajé gbọ́ mi tó bẹ́ẹ̀. Jùmọ̀kẹ́. Ọjọ́ tí egun dalẹ̀ lásán ká lórí egun. Lọ́jọ́ tí kò ló bá wọn dalẹ̀ ó sùn lókè èèpẹ̀
ọjọ́ kọjọ́ ìgbàkígbà tí wọ́jú mi tó bá rò pé ó lè dalẹ̀ èmi má tẹ̀ àjànàkú ò jẹun jẹ́jẹ́ tí mo bá kófìrí àbí mo já pẹ́tẹ́sẹ̀ wípé ó fẹ́ dalẹ̀ èmi má tẹ̀ àjànàkú ni mi ò jẹun jẹ́jẹ́ o tẹ́rìn mi bá mú mi everybody ló máa gbọ́ jìngbùn jìngbùn jìngbùn. Jùmọ̀kẹ́ níbo ló ti ń bọ̀. ibi tẹ́rán mi náà ni ọlọ́ọ̀fẹ́ ajé ń gbọ́ àlàyé tẹ́rán náà mo ti ń bọ̀ mi ìmọ̀kan tó ṣẹlẹ̀ ìkọ́kọ́ ọwọ́ náà tún kọ́ ṣẹlẹ̀ lọ́nà tó tọ̀ jẹ́ pẹ́ ni mi lọ́bì kọ̀ọ̀kan ọlọ́ọ̀bá ń gbọ́. àfi kó rí bẹ́ẹ̀ o tó bá lọ dàbí kó fẹ́ ṣe bí ẹni kó fẹ́ rí bẹ́ẹ̀ tí ò lọ rí bẹ́ẹ̀ màá ṣe bẹ́ẹ̀ fún ẹ o màá ní kàn ṣe bẹ́ẹ̀ fún ẹ o gbẹ́wò ẹ̀kún bọ́ síbi gbogbo kankan mọ́ o. bá aṣọ ẹ kó bọ́ sí fíìd. Takada, iye nana manuka, Takada, Takada, jeje, oda o, iye ka, namade mo pẹ̀lú lagba. Ta ni ìwọ? Níbo ló ń lọ? Báwo ló ṣe débí? mo fẹ́ wọlé ni. Ta ni ìwọ ló fi fẹ́ wọ bí? èmi ní Fọláṣọ ọmọ Gbàdámọ́sí ọmọ Tọ́láníkáwò amúgbẹ̀ẹ́kùn láàyè. Kí ló rí? mo rí wájú àmọ́ mi ò rẹ́yìn torí wájú lọ̀pá ẹ̀bìtì tèmi máa ré sí ẹni padà sẹ́yìn kò níbi rè. ẹni bá pé kí la ó ṣe là ń ṣe èmi lòjò tí ń pa bàtà pa jọwọ́jọwọ́ etí rẹ̀ iná jó kí o sá ẹ má tàgbà mọ́lẹ̀ ẹ má tàgbà mọ́lẹ̀ tòró lóhun tójú àgbà rí tójú àgbà fi jìn. Ìyẹn owó, ìyẹn àlùbáríkà, ìyẹn ń jà mọ́. Ìyẹn á mọ̀ jà. Ìyẹn á mọ̀ lura wa. Ìyẹn èmi àlùbáríkà ńlàgbà. Láyéláyé, ìyẹn èmi owó, ìyẹn èmi làgbà. Ìṣá ò má jà. Ìyẹn jà. Ìyẹn jà mọ́. Ìyẹn àlùbáríkà. Ìyẹn má jà. ó lè jà ní. ẹ má jà. dúró mẹ́. káì. àdúgbò tó wà yìí bẹ̀rẹ̀kú bá tukú kò gbọ́dọ̀ bá ké rárá. borí jòǹjò kò gbọ́dọ̀ bá jó rárá. borí jàǹbàǹjà kò gbọ́dọ̀ láwọn rárá. ṣebí kí ọ̀rọ̀ mi ò lè bá yí ọ mo fi ń lo ahọ́n tí wọ́n ń lò ó ṣàpọ̀ gbogbo àwọn tó ń pàdé orí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bí wọ́n ṣe ń kíra wọn. bàbá mo rí wọn tó ń jà ní mo wá ní kí n là wọn. káàkiri ńlá yan èjì kókó nígbè ẹni tájà bá bá wa làjà bá lọ gbogbo ẹ̀dákẹ́dà tó bá fogún tiẹ̀ lẹ̀ tó ń jagun ológun irú wọn lógún gbé lọ máa lọ. kí má láwọn. má láwọn ìdánwò tó fẹ́ ṣe ó ti fẹ́ bẹ̀rẹ̀ tètè máa lọ
ṣe. Yeah! Eba. Tani bàbá. Ọlọ́run sọ ọmọ Gbàdàmọ́sí ọmọ Tọ́lánìkàrò ìran àwọn bàbá yín ni wọ́n ń pè ní amúgba ẹkùn lóye. Ẹ mọ̀ mí. Bẹ́ẹ̀ ni mo mọ̀. Eba. Bàbá. Tani. Ọ̀fẹ́ mọ̀ mí. Gbogbo èèyàn ló mẹ́kun. Èèyàn mélòó lẹ́kùn fẹ́ mọ̀? Ǹjẹ́ o ṣetán láti rìnrìn àjò? Ibẹ̀ yẹn la wà tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni o mọ̀ pé onídẹrẹ́ lẹ́yìn òkun àlùkò lẹ́yìn ọ̀sà ẹni tó bá jẹun gbé kò gbọdọ̀ jẹun gbé. Ìbéèrè tí mo bí ọ ò tí ì dá mi lóhùn. Mo ní so ṣetán láti rìnrìn àjò. Mo ṣetán bàbá. Torí wípé ìrìn àjò tó fẹ́ rìn yìí mo tì ọ́ lẹ́yìn àmọ́ tó o bá tí ì ṣetán láti rìnrìn àjò wọ́n dọ̀ padà síbi tó ti ń bọ̀ ni. Mo ṣetán bàbá. O ló ṣetán. Ìrìn àjò tó fẹ́ rìn yìí kò sí fọ́mọ ojú o. Mo ṣetán. Nítorí pé ìdánwò ń bẹ, ìdánwò ńlá sì ni. Ìdánwò. Bẹ́ẹ̀ ni. Mo ṣetán bàbá. Ìdánwò tí ò bá lè jẹ́ mo ṣetán. Mo fẹ́ kọ́wọ́ mi tẹ̀kùdà. Mo fẹ́ kọ́wọ́ mi tẹ̀ nǹkan tí mo bá wá bí. Torí ó nídìí tí mo ṣe wá bí. Wá jẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé mi. Kó bèrè ikú tó pa bàbá ẹ̀. Bọ́ ẹni ò tẹ̀kú dà. Ó yẹ kó bèrè ikú tó pa bàbá ẹ̀. Ọ̀nà bẹ́ẹ̀ sì ré mo lè wá kú. Ẹlẹ́sẹ̀ lélẹ̀ gbogbo ìgbà ló máa ń sẹ̀. Mo rán lọ sọ́dọ̀ kó lọ fún mi wá látàárọ̀ ó ṣẹ̀ṣẹ̀ dé. Bá ń kí àwọn èèyàn ẹ̀ bá ń kí àwọn èèyàn. Ilẹ̀ kókó tó dé iye. Gbogbo ọmọ jàmọ̀ sálámà kíkanjú lógún. Iye. Kó bèrè ikú tó pa bàbá rẹ̀.
ó ní kó máa bọ̀. káàbọ̀ kó fọ́n mi ṣe akọni yẹn ọkùnrin yẹn ráwọ̀ máa bọ̀. Eba! Eba! Eo. Eo. Eo! Eba! Eo! Eba! Eo! Eba! Ìgbẹ́ni, èyí ni ìpele ìkejì fún ìdánwò tí ìwọ ṣe. Ní báyìí, ìwọ ó wo àwọn kìíní mẹ́tẹ̀ẹ̀ta yìí, ìwọ ó wò wọ́n dáradára, ìwọ á sì mú kan. Ìgbẹ́ni, èmi ni owó. Iye èmi ni máa ń fún yàn ní ìdùnnú àti ayọ̀, àbí? Ẹ ṣáà mọ̀ pé tí èèyàn bá ti ní owó, gbogbo ohun ló ti ní. Ìgbẹ́ni, ìmí ni àṣírí bíbò. Ìmí ni ń bú àṣírí fún ọmọ ènìyàn tí kì í jẹ́ káṣírí ọmọ ènìyàn ó tú. Ìgbẹ́ni, yí èmi ni àlùbáríkà. Yí èmi ni òjò tí ń rọ àlùbáríkà, tí ń rọ tútù lé gbígbóná lórí. Yí èmi ni ẹ̀gbọ́n fún àwọn ilé. Ìmájà o, ẹ má tún bẹ̀rẹ̀ wàhálà. Ẹ jẹ́ kí ìmú mú ẹni fún òun tó fẹ́. Iṣẹ́ àmọ́ yí pé ìdánwò ni ìmú ń ṣe. Ìgbẹ́ni, wọ́n dáradára, tani ìwọ fẹ́ mú? Ìgbẹ́ni, èyí ṣe tí ìwọ mú àlùbáríkà, ìwọ kò ṣe mú owó. Àlùbáríkà ti fẹ́. Ìgbẹ́ni, ìwọ mú àlùbáríkà. Dájúdájú ọlọ́gbọ́n ni ìwọ. Ẹni tó bá ti mú àlùbáríkà, ó ti mú owó, ó ti mú àṣírí bíbò. Àlùbáríkà ni ẹ̀gbọ́n, ìwọ ti mú àlùbáríkà. Ó ti yege. Àlùbáríkà ló mú, àlùbáríkà ló mú, àlùbáríkà ló mú, àlùbáríkà ló mú. Ohun ẹ̀gbẹ́ ayé bá wí lẹ̀gbà ọ̀run gbà, kí olóhùn kó fọhùn, kí elétí gbọ́. Ẹ ṣàánú mi! Ẹ ṣàánú mi! Iná! Gbẹ́nu rẹ dákẹ́! Ṣé bí ìwọ sọ wípé ọkùnrin ni ìwọ ni? Tí ìwọ bá gbìyànjú àti ṣe nǹkan kan níbi bẹ̀yẹn, máa kó ìjìyà fún ìwọ! Máa kó ìjìyà fún ìwọ! Iná! Ọkùnrin ló pe ààrẹ. Ọkùnrin! Ṣé bí ọkùnrin? Ṣé bí ọkùnrin? Ọkùnrin! Ṣé bí ọkùnrin? Ṣé bí ọkùnrin? Ẹni Ọlọ́run sọ tí à ń pè ní fọlọ́run sọ, ó káàbọ̀, ó kú ni, ó kú ogun àjàyè, torí ajá tó bá rí ilé ẹkún tó bọ̀,
kọ́ máa ń dúpẹ́ ni. Àṣé lóòótọ́ ni pé ọmọ àjànàkú ò ní yàrá. Ọmọ tẹ́yà bá bí ẹ̀yà náà ní ọjọ́ bàbá rẹ̀. Gbàdàmọ́sí onínú funfun, oníwà funfun, ọlọ́wọ́ funfun, àbí gbogbo ẹni funfun ní funfun nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jíjọ rìn. Inú bàbá rẹ̀ nìkan ló mọ̀. Ìrírè tí mo fi gbé tákàdá ìrírí lé lọ́wọ́ lọ́jọ́ tí wọ́n wá agbára wá. Èmi ni mo dá wọn lóhùn gẹ́gẹ́ bí bàbá tápà níjọ́ náà. Ọ̀nà wà mí. Má tẹ̀ ọ̀nà wà mí. Ajáde o. Abọ́jọ. Má tẹ̀. Yẹ́rí àgbàgbà o. Yẹ́rí. Mo lámọ̀nà. Mo láàríta. Àdúgbò ẹ̀rẹ́kùn ibo la tún já sí ibo la já sí. Játa. Ẹ wo. Àdúpẹ́. Àti játa. Gbàdámọ̀sí. Ebi ò ní ẹ mọ́ dúpẹ́ o. Àmọ́ ọ̀nà ló lọ sálálù yìí. Ibo la máa tẹ́rí gbà, ibo la fẹ́ gbà. Ẹ wo, ohun tí mo mọ̀ ni pé béèyàn bá mọ ibi tí ń lọ. Yóò sàmọ̀ ibi tí ń bọ̀. Ṣé rí ilé ayé yín? Ilé ayé sọmọ pé ìgbà tá kọ́kọ́ ti ń bọ̀ mo ti ń wò ẹ́ pé ó dà pé ó ti ń sú ọ. Sórí wọn ò bí yín kú. Tó bá jẹ́ pé wọ́n bá bí yín ire, ẹ̀yin mú fọ́n pé ẹ fẹ́ padà sílé. Ṣé rí àwárí lobìnrin wà kan bẹ̀ o? Ṣé báwọn àgbà bọ̀? Wọ́n ní pé àwọn o ẹni tí ó jẹ inú àpáta kò gbọdọ̀ wẹnu àáké. Ẹ má tẹ̀, mi ní kó má wẹnu àáké o. Ṣùgbọ́n tó júwe ọ̀dọ̀ bàbá fún wa tó ní ká lọ bá bàbá. Ó ní tọ́nà bá ti dàrú wípé ká pé orúkọ bàbá. Ṣé kò tí tọ́ àsìkò tá máa pé bàbá ni? Èmi ò ní ẹ mọ̀ pé bàbá. Àmọ́ tó bá jẹ́ nǹkan tẹ́ ẹ fẹ́ nù. Ẹ pé ẹ já pé bàbá. Ẹ jẹ́ kókó tí níbọ̀dọ̀ bá ti dàrú. Ká pé bàbá. Ó yẹ já pé. Bàbá! Wọ́n ti sọ̀rọ̀ àwọn ọmọ mi tẹ̀ lọ́wọ́. Ìwọ ló ṣílẹ̀kùn lọ sí. Kí n sílẹ̀. Ẹ ṣá sí. Ó kúkú. Àkú ànẹ́nì. Èyí káàbọ̀. Ẹ káàbọ̀ sí ilé ọgbọ́n. Níbi tí àwa ti máa ń fún wọn lọ́gbọ́n. Ẹ káàbọ̀ sí ilé ìmọ̀. Ibi tí àwa ń ta ìmọ̀ fún ẹni tó bá fẹ́ mọ̀ tí ò bá ti sàmọ̀ jù. Ẹyọ ọmọkùnrin yìí, ẹ fọkàn yín balẹ̀. Èmi lẹ fẹ́. Kí ni tẹ́ ẹ fẹ́ kí àwa ó ṣe fún ẹ̀yin? Ṣé rí olúwa mi tá a fi wà ń bí kó lè dáa fún wa gangan lẹ́sẹ̀ rí wa o. Àkú àtètè. Àkú àtètè. Kí ẹ̀yin kí ó fọkàn balẹ̀. Bí èèyàn bá fẹ́ kó dáa fún yàn láyé, ọ̀nà pọ̀ tí yóò fi máa ń dáa fún yàn. Bí èèyàn bá lówó, ó ti dáa fún yàn. Bí èèyàn bá ní ẹ̀mí gígùn, ó ti dáa fún yàn. Bí èèyàn bá lóògùn,
ó ti dá fún yàn èwo lẹ fẹ́. ṣé ní olúwa mi bí mo ṣe wà yìí wọ́n mọ̀ pa kọ́ni ni mí ṣé ní mo fẹ́ lóògùn gan ni o mo fẹ́ lóògùn bí àrọ̀ ni kódà oògùn mi ò fẹ́ kéèyàn kankan lóògùn tó mi láàrin ìlú yìí ṣé ní olúwa mi kò tán síbẹ̀ o mo fẹ́ lóògùn débi tó gùn sápá ogún èèyàn nílé ká mi ibi tí mo fẹ́ lóògùn dé. kọ́ bá sọ̀rọ̀ ó fẹ́ lóògùn kọ́ gùn. Bàbá èmi fẹ́ ní owó torí olówó ni ọ̀gá òtòṣì sí lẹ́rú olówó béèyàn bá ti lówó ohun gbogbo ló ní kò sí tí ò ní owó ni mo fẹ́ ní o. arákùnrin bàbá kí ni orúkọ títí wọ. Gbàdàmọ́sí ni sà. Gbàdàmọ́sí kí ni ìwọ fẹ́ kí èmi ó ṣe fún ìwọ. Bàbá nǹkan tí mo fẹ́ ó pọ̀ mo fẹ́ ní àlùbáríkà nítorí mo gbàgbọ́ pé ẹni tó bá ní àlùbáríkà ohun gbogbo ló ní àti wípé mo fẹ́ àṣírí ayé èyí tí kì í jẹ́ kí ẹ̀dá ó ṣìṣe. Nǹkan tí mo fẹ́ nìyẹn bàbá. Gbàdàmọ́sí àṣírí ayé wà oògùn wà kò sí ní tẹ́ fẹ́ tí ò sí ń bí lẹ́nu èmi àkú bàbá mi Gàmbó lóògùn oògùn àpọ̀ bàbá tó bí bàbá tèmi Sámbò olóògùn oògùn àpọ̀ tẹ̀wárí èmi àkú oògùn wà oògùn àpọ̀ mmakoko àtẹ̀tẹ̀ mmakoko àtẹ̀tẹ̀ màtẹ̀tẹ̀ àkókò jam sago wọ́n dẹ̀ wá yá ìdàbọ̀lù wá bọ́dà àkó kí ẹ̀yin kí ó fọkàn balẹ̀ wà kọjá máa kó tàbúlẹ̀ yá máa kó àkókò àtẹ̀tẹ̀ ń ṣẹ́wọ̀ àkókò àtẹ̀tẹ̀ máa tètè àkókò kókò tẹ́ àpótí tí ẹ wò yìí àpótí Takada bàbá mi Gàmbó àpótí ló fi jagun bàbá mi Sámbò àpótí ló fi jagun èmi àkó mo fẹ́ gbé àpótí ìfòyẹ́ àpótí ayẹlẹ kọ́lá jòkó. Mama sí wọn ń gbọ́ nìkan. Tabu ẹ̀tà bàbà kí ẹ̀yin kí ó jẹ́ kí inú yín kó kù. Inú wa kú. Gbàdàmọ́sí ìwọ àti àwọn ọ̀rẹ́ rẹ ẹ jẹ́ kí inú yín kó kù kí inú yín kó dọ́gba. Gbàdàmọ́sí ìwọ ni kó gbà. Ṣé yóò lè gbé báyìí? Gbàdàmọ́sí kí ìwọ kí ó gbà. Èmi lálágbára. Bàbá má jò jábọ́. Gbàdàmọ́sí ìwọ fẹ́ àlùbáríkà. Bẹ́ẹ̀ni. Ìwọ fẹ́ lóògùn díndíndín. Ìwọ fẹ́ owó àti àlùbáríkà àti oògùn náà àti owó gbogbo rẹ̀ wà ní àpótí. Nínú àpótí. Àkókò àtẹ̀tẹ̀. Bàbá ẹ ṣeun gan. Gbàdàmọ́sí kí ìwọ kó wá. Ẹ̀yin kó máa lọ. Gbàdàmọ́sí kí ìwọ kí ó tẹ àwọn ọ̀rẹ́ rẹ nù ó kéré jù èèyàn méjì tí inú yín bá ti kù ẹ sí àpótí yìí ó tún ṣeéṣe Gbàdàmọ́sí kí àpótí yìí kó jẹ́ ìjogún ìran tí àwọn ẹ̀jẹ̀ yín tí wọ́n mọ̀ sí àpótí títí láéláé ṣùgbọ́n bí inú yín ò bá kù àkókò àtẹ̀tẹ̀ Gbàdàmọ́sí ó tètè kókó ẹ́. Èmi ìrírí
ojú mi lọ, apá mi lọ, ẹsẹ̀ mi lọ, ẹ máa wò wọ́n, wọn ò ní pẹ́ dára wọn. Ìrọ̀ tí ìyẹn bá béèrè, ọ̀rọ̀ náà la fẹ́ gbé fún gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. Ó tẹ́ ẹ fẹ́ béèrè fún ẹ. Ẹ̀gbọ́n. Ó yá. Ìjọ! Ṣèrí ọpẹ́ ńlá ló yẹ ká dúró. Ṣèrí orí tó gbági tó gbópẹ̀ ẹ dákun torí òun ò bá fọ́ ọpẹ́ ńlá ni o. Ẹ wo ọ̀rọ̀ wa tọpẹ́ lóòótọ́ àmọ́ wọ́n wá ti bá ń tàn fẹ́ ẹja jókòó ká sinmi. Owó ti dé ṣe bóun rèé kí lẹ wá tún sọ owó ti dé agbára tún ti tẹ̀lé ṣèrí ẹ dákun ẹ jẹ́ jókòó. àti lọ àti bọ̀ ní táwọn wa ti tẹ̀ lọ́wọ́ yá sinmi. Ṣèrí ẹja jókòó lóòótọ́ o ṣèrí ní àjò olé ó lágbára gan o tá a rìn ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ orí ni. ìjìjọ ọjà mátẹ ayébídásí bàmá wèrò burúkú bàbá rọ̀kọ̀ burúkú sí mi bàbá tí lẹ́yìn tó bá wèrò burúkú ibi máa jẹ́ tiẹ̀ ìjìjọ bá mi dá ọ̀rẹ́ mi padà ìjìjọ. Bẹ́ẹ̀ni, èmi ni. Bàbá, àmọ́ ìbéèrè tí mo ti ń béèrè lọ́wọ́ yín látìgbà tí mo ti pàdé yín ẹ tí ì dá mi lóhùn. Bàbá, ta ni yín gangan? Ẹ sọ fún mi. Ẹ̀yin lọ̀rọ̀ bí ò bá dẹ̀ ẹnìkan kì í ṣe ó ti wá dẹ̀ báyìí ó di dandan kì í ṣe fún wọn. Ìrírí ni orúkọ mi, ojú mi ìran ni. Apá mi ìran ni, ẹsẹ̀ mi ìran ni, gbogbo ara mi ìran ni gónógó mi fi bà lórùlé tójú mi tó lé tó sì tóko. Èmi ni ìránṣẹ́ kọ̀kọ̀ tí a dẹ́dà sí lọ́jọ́ síbì kan tó jẹ́ pé ẹni tó bá wá mi ní rí mi. Ìránṣẹ́ Olódùmarè tó ń fi ohun tó bá ṣẹlẹ̀ sí ní kọ́ni lọ́gbọ́n fọlọ́nsọ wà. Sá. Máa bọ̀. Kí wá sà. Bẹ́ẹ̀ ni. Máa bọ̀. Fọlọ́nsọ. Nítorí rẹ̀ ni wọ́n fi ń pè mí ní ìrírí. Látòní lọ, Fọlọ́nsọ, ó ti dọkùnrin. Ikú má pa mí o. Àrùn má ṣe mí o.
jẹ́ ń gbé kúrú jẹ́ lẹ́wọ̀ bọ́ra. Ikú máa pa mí o. Folosho, wetin you dey talk now? Omi gbóná gbọ́dọ̀ pẹ́ lẹ́nu, bọ́wọ́ ṣe gbọ́dọ̀ pẹ́ ní sàkéèké. Ọwọ́ wa ti tẹ̀kú dáa, ó yẹ ká lè béèrè ikú tó pa bàbá wa. Guy, no hate this man now, ká yanjú kíní once and for all. It don't take time. Truly. Má jẹ́ ká kọjú tó ní ọ̀rọ̀ tí. Nígbà òkun kòkó. Tọ́bá ní ká pa mátẹ̀ ń sìn, ó máa dàgbà fi ikú kò láṣìírí. Kí la fẹ́ lò kí la máa fi lò láṣìírí? Ikú náà ni ikú ló tọ́ sí. Calm down. Okay. Jẹ́ ká pa díẹ̀díẹ̀. Jẹ́ ká fi ṣe ẹ̀sìn. A ní láti rush. Takada. Alálàkáyé o, alàkáyé ni tòrùn, alàkáyé ni tìmọ́lẹ̀, agogo kì í dún kí etí má gbọ́, ẹ bọ́lẹ̀. Alaye wetin dey happen, wetin dey pa? I no get bad to agent me. Wetin be your problem? Don't dúró síwájú mọ́tò. What is happening here? Stone! Drop am. Oh, my leg! My leg! My leg! Ẹ gbé ọjà tó wà ní mọ́tò fún mi. Ṣáma mi, ẹ̀yin lẹ lọ́jà náà. Alaye ìbọn ní mọ́tò kò gbọ́jà wà fẹ́ tó. Ọjà wèrè wo? Ṣé ìjọ gbé fún mi àbí ìtìnà bàbá gbé fún mi? Mo rò pé burúkú lè ṣá. Ṣé wetin? Mo ń sọ̀rọ̀ lẹ́ ń sọ̀rọ̀, ṣé burúkú ni ẹ ṣá? Èmi àti ẹ wà nínú ọ̀gbẹ́ni ẹni gbọ́wọ́ ní mọ́tò kò gbẹ́rù jáde ẹ tó lẹ́rù ti dé. Bàbá ló bẹ̀rẹ̀ abẹ́ kó bẹ̀rẹ̀ you understand? Wèrè gbóhùn mọ́tò kò gbọ́jà jáde. Ọmọ ìgẹ́ta sí i o. Ìgẹ́ta sí i bọ̀ sí bí a sì bẹ̀rẹ̀. Bọ́jà bàbá mi ẹni ṣòfò wálé òyọ́jú. Bàbá mi tuntun tó lè bẹ̀rẹ̀ fún wọn ní. Ọ̀pá tí ń kọlẹ̀ ó kọ̀rùn. Brown skin boy. Alaye gbọ́jà fẹ́ tó lọ́jà. A ṣe bí ní má lọ máa fà náà. Ẹ sọ fún mátẹ̀, ẹnu ti roko ẹ̀tẹ̀, àsìkò dẹ̀ ti tó fún láti ká èso ẹ̀dẹ́. Eégún kì í dúkàrà, dúkòrò, kì í jíwíjíwí etí ẹ̀ kó má mì. Stone! Lion! You're crazy. What's happening? Kí ni Stone ṣe fún ẹgbẹ́ ìbò? I got question wèrè. You shoot your brother. Ọmọ no be me shoot am. No be you shoot am. Na me come shoot am. Orí burúkú lè ṣá. Stone! Me wey be your guy. Why I go do so? Bàbá sì bí Stone. Ọmọ no be me. Wọ́n ló ní kí n gbọ́jà fún boy. No be me. Follow me talk. No be me. Ṣé ń sinwin ni àbọ̀ ń ṣe èrè? Èmi ní kò gbọ́jà fún yàn. Ta ló wà bí ìsìn tí mo ní kò gbọ́jà fún? Stone! Be my witness. Witness orí burúkú wo nìyẹn? Ọmọ no evidence or you go explain you go tire. Ìgbà wọn sọ fẹ́ kó gbọ́jà fún. Ọmọ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni o máa sọ fàlàyé o. Ìwọ ló ní ìgbé fún o. Fún ta ni? Ìwọ ló ní ìgbé fún o. Èmi máa ní kó gbọ́jà fún ọmọ àdúgbò yàn. Where the person dey? Who be the person? Sáré nìyẹn. You no sabi how you talk say make I give am market. You give person market. You give person market. You don't know wetin dey worry you. You give person market. You still know me for this game. Yes. Because I dey respect you. Níbo? Láyọ̀ rí sọ́fẹ́ kó gbọ́jà fún yàn. Na you talk say make I give am market. Ọmọ you go explain, you go tire. Na me go explain. You go explain, you go tire. Èmi ni wọ́n sọ fún pé kìnìún kéékèèké kan gba ẹran jẹ lọ́wọ́ ẹ̀. Lọ́wọ́ ẹ̀ ni kìnìún ńlá. Olólàjù. Akọ́mọ́ ńlá láì lọ́bẹ̀. Tún àlàyé tó sọ mo fẹ́ tún gbọ́. Number one, bàbá bẹ́bí ti ṣe ṣẹlẹ̀. Kàyéfì ló jẹ́ sí mi, ó yá èmi gan lẹ́nu. Bàbá jẹ́jẹ́ la gbé ara kú òle. Adé ń lọ láyé àtàlàáfíà. Gbàdúrà kan wó wájú mi, mo kàn rí bọ̀bọ̀ fọlọ́ọ̀ṣọ́ yẹn níwájú mi. Ọ̀tọ́ buch level, kí la gbé kí la jù. Bàbá àgbà tí máa bọ́lẹ̀ báyìí aṣọ mi ìtẹ̀fẹ́ mọ nǹkan tó wà ní máa díẹ̀. Bàbá mo sáré bàjá ní kòkòrò. Bàbá yìí mo yìn fún àìtó fọlọ́ọ̀ṣọ́ mo yìn lálẹ́ dùn tòun ló jẹ́ kí ibà ẹ̀ wú. Ìyẹn ò tún wá dùn mí o bàbá. Bí ṣáṣá ṣe ní pé kí n gbọ́jà fún nìyẹn. Ṣáṣá lórí burúkú ẹ̀ wò nìyẹn. Wọ́n ń wo ni wípé
ṣe ṣáṣá ti Fọlọ́runṣọ́ ṣọ́jọ́ mọ̀ ń pa ẹ̀rí ṣáṣá kì í gbọ́jà nọ́mbà 1 fún ó ní gbé fún bàbá ẹ̀dẹ̀mọ̀ ní wípé wọ́n ilé bọ́ àgbà ìwọ̀nba ni mo lè bá ṣáṣá jiyàn mọ́ mo dẹ̀ wo pé ya bẹ́sọ̀ 1 or 2 ọba bí mo ṣe gbọ́jà fún Fọlọ́runṣọ́ nìyẹn o. kẹyẹkẹyẹ má ké mọ́ òwe fẹ́ ké tí kò wé bá ń ké kọ́. gbogbo ẹyẹkẹyẹ máa ń dákẹ́ yìí. èyí tó ń sọ fún mi ń sẹ́yìn ni pé Ọlọ́run sọ tó lọ yẹn òun ló tún padà wá àbí. ẹ wo chairman ẹ wo ayé yóò ní bàjẹ́ inú normal ṣé èmi lè gbọ́jà yín fẹ́yàn mi ni wọ́n bí mi dà mo kàn sùn díẹ̀ nínú mọ́tò tó jí báyìí mo ní kó lè kúkú ìdí gbọ́jà fẹ́yàn. mo ní kò lè olóhùn ò lè lè ó ní ẹ ṣáàmà tóun nìyẹn olè búkú bọ̀bọ̀ yìí olùfẹ́ kó bá mi ọlọ́ọ̀sẹ̀. ṣáṣá lójú máa yẹ ojú kóhùn máa yẹ. òun já ẹ wo ni oníjẹ. What have I done to you to deserve this, ṣáṣá? You go explain tire. Baba evidence wà. Nítorí pé kò lè evidence ajé. ṣáṣá. Kí ló ṣe wọ? Jagaba ìdánlá jama olórí burúkú làwọn tẹjọ fiṣẹ́ rán wa báàtì tí mo wà bàbá mo dẹ̀ lose guard rí bọ̀bọ̀ ọmọ ẹran gúngùn tẹni ká pákà sọ sómi yẹn bàbá mo rí wájú mọ́tò bó jọfẹ́ ni bóyá fò ní kò yé mi bàbá bí mo rí báyìí mo bọ́lẹ̀ bàbá mo bọ́lẹ̀ bí mo súnmọ́ báyìí kí ni kí n dàbọ̀ bò kí n tútù pa ìmọ̀ bí láyọ̀ ṣe gbàbọ̀ lọ́wọ́ mi bàbá. bàbá láyọ̀ dàbọ̀ lọ́wọ́ mi ó dàbọ̀ mi lẹ́sẹ̀ na you do me like this na you do me like this baba I dey believe ṣaṣa. Quiet. ẹ ti ya wèrè ẹ ti sinwin ẹ bí ọjà mi mílíọ̀nù pọ̀ mílíọ̀nù ẹ gbé fọ́ọ̀mù àrídìn ẹ wá tì síra yín bóyá lẹ mọ̀ pé èmi mọ̀ pé lókù bá ti kú láyé ẹlẹ́dẹ̀ẹ́ máa ń padà lẹ́yìn ẹ̀ ni. olórí ẹ̀kọ́ ẹjọ́ ẹ má bínú ẹni já àwọn ẹgbẹ́ mi 2 seconds kí n bá àwọn pípọ̀ ìwé. ẹ wá ṣé ìṣeré ni àbẹ́ ìṣí eré táwọn ti máa wí tó ń sì ẹ wá ní ẹ̀yin kan bá kan ọmọ ògbóró ní àwọn táta búrẹ́ wá àjàmọ́ kankan àní pákéjì àní kankan sórí rí burú ni bàbá ẹ pàṣẹ fún mi ẹ jẹ́ ìdàbọ̀ bò wọ́n kó rí wọ́n burú kí tí wọ́n yẹ. ọmọ tó bá ṣẹlẹ̀ àwọn méjèèjì yìí náà ni kò fẹ́ máa rí wọn mọ́ mi ò ní kẹ́ ẹ pa wọ́n sí o ẹ̀kọ́ tí wọ́n mọ́ níbi kan náà kẹ́kọ́kọ́ tí wọ́n mọ́ níbi kan ní ẹ máa rí yín mọ̀ bí mo ṣe fojú rí yín inú bí mi tí bá lẹ̀ bínú tán ìjà jàrá sọ. mi ì mọ̀ bọ́ mi wọ̀nyàn wo. ṣáṣá èèyàn kan máa kú mi ní àti ẹ. ọ̀tá kan péré lẹ jẹ ni ẹ̀yin méjèèjì máa ṣe kíni ẹ bá mi lọ. wà á rí léyìí. wà á ti àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ní o tí ẹsẹ̀ wèrè bá ń rùn ẹ gé dànù. bàbá ẹ̀ kan tún gé. dúró ọlẹ́sẹ̀ -1 ní olórí bọ́ọ̀sì. anti-tapua kò dáa. ẹ máa dún wọn ní ẹnu ní tẹ́ ẹ̀ ṣe èsì rẹ̀ ni. láti ilé ìjọ. ayé wọn ti ayé wọn wọ́n bàjẹ́ ní ọlọ́ọ̀sẹ̀. Abeg, kill me, please. Abeg, now for this. Abeg, now God they follow. Abeg, please. Abeg, don't kill me. Eégún kì í dúkàrà dúkòrò ìjìnlẹ̀ tí ẹ̀ bá mi. Chairman, mo fẹ́ rí fún nǹkan tó wà important sáré rí. mi ò sí mood rárá. mi ò mọ̀ pé ẹni mood swing bọ́ Chairman, nǹkan tí mo fẹ́ bá yín sọ yìí ó wà important gan-an. mi ò bí a mo lè máa sọ. ṣé mo nípa ọ̀rọ̀ bọ̀bọ̀ tó ní wá lára yìí ni
Chairman, ìkan nínú àwọn ọmọ yín mọ̀ sí o. Ìkan nínú àwọn favourite yín ló wà nídìí ẹ̀ o. Ti ṣe investigation mo dẹ̀ ti rí. Mo ti rí pé Júmi mọ̀ ń pa ẹ̀. Ẹ wo Chairman, ṣe rọ́jọ́ yẹn tí gbogbo wa lọ ju bọ̀bọ́ yẹn sódò tó yẹ kó ti bódò lọ kó ti gbàbẹ̀ kú. Mo wá rántí pé Júmi padà. Ó lóun gbàgbé fóònù kó ń fẹ́ lọ mú fóònù. Chairman, ìgbà tí gbogbo eléyìí ti wá lọ, mo wá ṣe wá crack brain máa rántí pé again, ìgbà tá fẹ́ lọ síbẹ̀ yẹn, tá fẹ́ bọ́lẹ̀ nínú mọ́tò, mo sọ fún Júmi pé mo fẹ́ make up pé kí n lo fóònù ẹ̀. So Chairman, Júmi sọ pé òun ò mú fóònù wá operation. Okay now, ìwọ tó lóò mú fóònù wá operation, owó tó wá padà lọ wá lọ gbàgbé fóònù síbi tá ti lọ sọnù sómi. Chairman, mo ti calm down láti jọ ìkìlọ̀ ṣe investigation mi dáadáa sódà mi ò ní lọ mọ́fò, but mo ti wá rí pé lóòótọ́. Chairman, Júmi na snitch o. Júmi mọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣe. Júmi ló dẹ páńpẹ́ ló lóun fẹ́ mẹ́ja. Confirm. Ọ̀dẹ́gìrì olóun fẹ́ má mọ̀tẹ́kùn. Wọn kì í ṣerú ẹ̀ o. Wọn kì í ṣerú ẹ̀ kan fara rí lọ o. Ìwọ gangan fúnra ẹ̀ ó dalẹ̀ o. Ó mọ gbogbo eléyìí tẹ́lẹ̀. Ó gbé mi débẹ̀. Investigation ni. Ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ń sẹ́yìn nígbà tí gbogbo ẹ̀ ti fẹ́ bàjẹ́ tán. Ṣé bí? Ó ní ṣerú ẹ̀ mọ́. Kí ni mo sọ? Kí ni mo sọ kó rìpíìtì ẹ̀? Mi ò ní ṣerú ẹ̀ mọ́ sá. Mo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Sáyé fún ẹ láti ṣe bẹ́ẹ̀ mọ́. Ó ní ṣerú ẹ̀ mọ́. Chairman, mo ń ṣe investigation. Mo ń ṣe bẹ́ẹ̀. Ó ní ṣerú ẹ̀ mọ́. Bastard. Ó bá múdù mi jẹ pẹ̀lú bad news. Idiot. Kí ló máa jàdù kí ló máa kógun jà wọ́n ó mọ ìgbésùn bẹ́ẹ̀. Mi gangan nìyẹn bípò mọnú mi ni mo kàn fẹ́ kó bá confidence pa mí ni. Àjàmú Sálàfí máa kíkanjú lójú ogun. Ìwọ tún ni àyí ẹ̀ máa bàjẹ́ ni. Ìjọ tí èkó ló bá fi ẹnu kọyọ̀ ìjọ náà ló kọlẹ̀ pa. Arábàmbí ọkọ Yèmí dákun má bí. Dúró bẹ́ẹ̀ àwọn àsáyìn ní tirè. Níbo lòrò fún ọ̀gá? Wọ́n tún lọ ká fọwọ́ sí ti fi parí. Ẹ̀yin ìlà kékeré fọwọ́ sí ti fi tẹ̀yìn. Ẹ̀yin méjèèjì ẹ kọ́. Mate! Ibikíbi tó bá wà, jáde sí mi!
wèrè wọn nìyẹn àbò lórí burúkú yẹn ajá ẹ ti wọlé tẹkùn dodo kú fẹ́ jẹ wẹ̀. ta lélẹ̀ mo ní kí lélẹ̀. bàbá ẹ̀ dà. ilẹ̀ ilẹ̀. eré ló lè sá. ó gbìyànjú pọ̀ ó gbìyànjú ìwọ níbi tó ń lọ o ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ò gbọ́dọ̀ kú lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ níbi tó ń lọ tiẹ̀ ó gbìyànjú o ó ti pààyàn rẹpẹtẹ àbí èèyàn kọ́ yìí eruku lálẹ́ àbí àpáta o ọ̀rọ̀ ńlá tí mìlú títì mo fọ̀rọ̀ tiẹ̀ mo fi mu tábà yẹpẹrẹ bàbá rẹ̀ náà ṣe jù bẹ́ẹ̀ lọ ilẹ̀ ló fi jẹ ìwọ Ṣàngó olùkóso àyẹ̀rọ̀ náà kàtà yẹ̀rìyẹ̀rì iná lójú iná lẹ́nu èébì náà ládá láyé iná ń bẹ lọ́dọ̀ ọkọ mi lọ́run Ṣàngó. má tẹ̀ ó ṣe má dára rẹ láàmú. Ṣàngó ò ní jàjàjà títí kó pa oníbàtà ara máa bí ọkọ yá o padà. ìwọ mi ò mú lélẹ́rẹ̀. ó máa mú ní kékeré. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọwọ́ lọ́wọ́ lọmọ tó tó fi jẹun ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ló kú. má tẹ̀ tó bá gbé ẹsẹ̀ kan bẹ́yẹn. padà. ta ló bá ọ dá ta ló bá ọ tẹ̀. èmi mo ti di ọmọ òrìṣà mo ti bá ìgbà òrìṣà múlẹ̀ òrìṣà kọ́kọ́ ò lè dá mi mọ́. ilẹ̀ o ọ̀gẹ́rẹ́ ọmọ afọ́fọ́yẹrí ògbéni mi bí kàlòkàlò ó yá gbé bá tẹ̀mí. fúnra ara oníkọ́ ló fẹnu ara ẹ̀ pípọ́. kábíyèsí rí olódùmarè atẹrẹrẹ kárí ayé alápá ńlá tí yọmọ ẹ lọ́fìn yí kan kùn kan lù kan pa kan. àsóòtọ́ ni wípé ọlọ́gbọ́n ayé kan ò lè tomi sí kókó etí aṣọ ìran ọ̀mọ̀ràn kan ò lè káyé yẹ pẹ́lẹ̀ gbogbo tọ̀nàtọ̀nà wọn ọmọ bí ilẹ̀ tán sí gbogbo ẹ̀dákẹ́dá tó bá ń gbèrò tó ń gbìmọ̀ láti bólódùmarè ọba dọ́gba irú wọn tẹ̀ ní. má tẹ̀ sórí bó ti wá tẹ́ báyìí ọ wá kú ọ báyìí pẹ̀lú ìdájọ́ rẹ̀ níwájú olódùmarè ọba tó dá gbogbo wa ìwọ tó ń ṣagbára lò olódùmarè ọba tí gbàgbára lọ́wọ́ alágbára tí fagbára níní lára yóò gbà lọ́rẹ́ o torí pé bá lọ àbọ̀ bọ̀ ni o.
Yo, Takada. Iye na manu.